Asiwaju gidi ni ọ́, ò ní dèrò ẹ̀yìn. Wá sóde là ń bá relé, ẹni ajá bá wá lajá ń bá lọ ló dífá fún èjìwòrì tí òye tejú mákákú ẹ̀ gírígírí. Irú ẹbọ ni wọ́n ní kéjìwòrì ó ṣe, wọ́n ní ó rúbọ ìṣọ́, bẹ́ẹ̀ ni wọ́n ní kó rúbọ ààbò. Àjọ nínú iná ò bèrè, àjọ níbodè ọ̀run ò ráúráú. Èjìwòrì ò pé babaláwo lókèé, bẹ́ẹ̀ ni ò bá wọn pèsè ọ̀dàlẹ̀ lólè. Ó gbọ́ rírú ẹbọ òru, ìgbà tó rúbọ tán lẹbọ bá fín lẹbọ bá dà, ẹbọ dájú lé ọ̀run. Ẹ̀jẹ̀ lómi àwa yéyé, ẹ̀jẹ̀ lómi àwo yéyé, ẹ̀jẹ̀ lómi àwa yéyé, ẹ̀jẹ̀ lómi àwo yéyé. Má gẹ̀gẹ̀ yóò má jó rẹ̀gẹ̀dẹ̀. Èjìwòrì gbọ́ rírú ẹbọ ó bá wọn rú, ìgbà tẹ́bọ rú tán lẹ́bọ́n bá fín lẹ́bọ́ bá dà pérégedé, bẹ́ẹ̀ lèjìwòrì bá ń jó, èjìwòrì bá ń yọ̀. Ó yin babaláwo ẹ̀ làwọn babaláwo bá ń yin Ifá yin Olódùmarè ọba, ṣùgbọ́n Olódùmarè nìkan òun lọ́ba tí ò lẹ́ni tí ó yìn, ló bá kúkú yin rẹ̀ lókè ọ̀run. Àgẹ̀gẹ̀ yóò máa fi kún wọn yèyé ní apani ayọ̀dá. Ẹ̀jẹ̀ ṣòro ṣòro lẹ́nu ẹ̀jẹ̀ àpò. Wáyé 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 wáyé. Ó yin babaláwo, bẹ́ẹ̀ ni babaláwo rẹ̀ ń yin Ifá yin Olódùmarè ọba. Olódùmarè onìkan lọ́ba tí ò lẹ́ni tí ó fìyìn tiẹ̀ fún. Olódùmarè bá yin rẹ̀ lókè ọ̀run. Ǹjẹ́ Ifá tẹjúmọ́ mi kó o wò mí re, ojú tó o fi ń ṣọ́ mi kó o má fi sùn, ojú tó o fi ń sùn má fi ṣọ́ mi. K'Olódùmarè kó máa ṣọ́ gbogbo wa pátá, kó máa ṣọ́ ẹ̀yin olólùfẹ́ mi, kó máa ṣọ́ yín tọ̀sán tòru. Akanji ikọ̀ ọmọ Ademeto. Orúkọ mi ni Asiwaju Olalekan Akanji ikọ̀ Ademeto, ọmọ bàbá ń jẹ̀rọ Ògbómọ̀ṣọ́, ọmọ òṣònú ilé ògbàlọ̀,
ọmọ lásà òbómi tútù rẹ̀ ẹ̀là òjé ọmọ oyè tẹ́bí àrídìí ògo ológun ọ̀kàkà mójóbi mí yangiyangi. Asiwaju gidi ni ọ́, ò ní dèrò ẹ̀yìn. ǹjẹ́ mo kí gbogbo wa káàbọ̀ sórí àkọ́tún ètò Ìdandan láyé lásàálẹ̀ ti tòní. mo kí wa pé ẹ kú àtàárọ̀ a kú kó lè dá tàjọ́ ń bá kiri kò ní burú fún wa o bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́ fún wa láṣẹ Èdùmàrè. ọbẹ̀rì sígbà wo sígbà wo sígbà wo. ǹjẹ́ kí ni nǹkan tá a fẹ́ gbéyàwó lọ́jọ́ ti tòní? kí ni tá a bá tiẹ̀ wá sọ gan-an? kò sí méjì tá a fẹ́ sọ bí ó ṣe lẹ́yìn àwọn oníjìbìtì orí ẹ̀rọ ayélujára. ọbẹ̀rì sígbà wo òkùnkùn lápá ní wáyà. ọ̀nà tí àwọn oníjìbìtì orí ẹ̀rọ ayélujára yìí wọ́n pọ̀, ọ̀nà tí wọ́n sì ń gbà lu jìbìtì wọn ó pọ̀ ó sì yàrá ọ̀tọ̀. àkọ́kọ́ nú ẹ̀ òun làwọn tí wọ́n sọ fún yín pé ẹ wá rajà kan, ẹ wá bá wọn rajà, wọ́n fọjà náà hàn yín lóòótọ́, ẹ sì sọ fún wọn pé tí mo fẹ́ lélẹ́yìí, ṣùgbọ́n wọ́n ní pé kẹ́ ẹ fowó sọwọ́ síwájú. lẹ́yìn tẹ́ ẹ bá fowó sọwọ́ síwájú kí wọ́n gbé ọjà tẹ́ rà wá ní ó bá di asọ̀kòsọ́pẹ ọ̀pẹ́ kọ̀ kò tó òkò pọ̀ kò wálẹ̀, bẹ́ẹ̀ ni gbogbo bá di rírà. ọ̀nà àkọ́kọ́ nìyí. ṣàṣàṣà sígbà wo ṣẹ́ṣẹ́ṣẹ́ sígbà ayé ọbẹ̀rì sígbà ayé wà kúlẹ̀ ọdún o ṣèbà fún wa. àwọn míì ò ní àwọn tí wọ́n sọ fún yín pé a nílé iṣẹ́ síbì kan ẹ wá bá wa dòwò pọ̀ níbi tá à ń lọ gan-an lọ́jọ́ ti tòní ibẹ̀ la dé yìí. ọ̀rọ̀ lórí àwọn tí wọ́n sọ fún yín pé yálà àwọn fẹ́ ta ìpín ìdókòwò tàbí ẹmúye kan wá kẹ́ ẹ fi dókòwò pẹ̀lú wa, a mọ̀ fún yín ní iye báyìí lójoojúmọ́, iye báyìí sì lẹ̀ tọ̀ yín. nǹkan tí a gbéyẹ̀wò tí a sọ, gbogbo nǹkan tá a bá sọ fún yín ẹ̀rí àrídájú ó ti wà ńlẹ̀, kódà ẹ̀rí náà jẹ́ nìṣó ó wà ńlẹ̀. lẹ́yìn a fi àwọn fọ́nrán fídíò àwọn oníjìbìtì ayélujára tá a fẹ́ sọ ń pa ẹ̀ fún yín, a fi hàn yín. bẹ́ẹ̀ tó bá ṣeé ṣe ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn tí wọ́n lù jìbìtì. a ṣe nǹkan kan torí eléyìí, a ṣe nǹkan méjì torí eléyìí ju pé ẹni tí ó kó sọ́wọ́ ó ti kó sọ́wọ́, ṣùgbọ́n ọ̀nà láti má jẹ́ kẹ́lòmíì kó tún lùgbàdì àwọn aráabí, ohun torí ẹ̀ la fi fẹ́ yànnà náà lọ́jọ́ ti tòní. wọ́n ń pelé iṣẹ́ kan ní Barrick Gold and Mine. Barrick Gold and Mine yìí gan la fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́jọ́ ti tòní. èmi apanimọ̀yọ̀ ọ̀dà.
iléeṣẹ́ ìṣògùndògbòjì gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹnìkan ló kọ́kọ́ pe rẹ̀ ní òní máníjà Barrick Gold and Mine ní gbogbo ilẹ̀ adúláwọ̀ ìyẹn ní apá adúláwọ̀ Áfíríkà níbí. Nǹkan tí ó kọ́kọ́ ṣe ni pé ó kó àwọn kan jọ ó fa àwọn kan sàwọn òṣìṣẹ́ ẹ rojú àwọn kan ẹ ra àwọn àwòrán kan tí wọ́n fi hàn ní lásàálẹ̀ ti tòní bẹ́ẹ̀ ẹ gbóhùn àwọn kan tó bá ṣe é ṣe torí àkókò. Ìkejì ń bẹ ò ní pé lónìí náà ẹ tún rí fọ́nrán fídíò kan lẹ́yìn tí ẹni tó pe rẹ̀ ní CEO Barrick Gold and Mine ní gbogbo ilẹ̀ adúláwọ̀ ṣùgbọ́n ọ̀nà táwọn ará bí ń gbà lu jìbìtì ò ní pé wọ́n á ní ẹmú iye kan wá fàpẹẹrẹ yóò ní ìpele àwọn kan àwọn ìpele àkọ́kọ́ yìí tí wọ́n bá pe àwọn èrò tán bá tún mú wá táwọn yẹn náà fowó lẹ̀ tí wọ́n rẹ́gísítà látàbẹ́ àkóso ìpele àkọ́kọ́ tí a lè sọ pé admin làwọn eléyìí àwọn ò ní commission látara ẹni tó mú wá ẹni tí wọ́n mú ẹni tí yóò ṣe ìlara wọn tó náà bá tún padà tún lọ mú ẹlòmíì wá tó bá mú wá sọ́dọ̀ ẹni àkọ́kọ́ yìí ẹnìyẹn ò tún mọ̀ ní commission bí wọ́n ṣe ń ṣe kínní nípele ìpele. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ àwọn èèyàn ń dunnú sí èrò kẹ̀tìkẹ̀tì ṣé Yorùbá ní ọ̀pọ̀ èrò ńlẹ̀ à ń jọ̀fẹ́ bí à ń jọ̀fẹ́ bá wá kú tán àní rẹ́nì. Orí ọ̀tá mi lè dorí ẹran, orí ọ̀tá mi lè dorí eku. Ìpele àkọ́kọ́ làwọn wọ̀nyí nígbà tí wọ́n wá ń bá lọ ọ̀pọ̀ èrò ṣẹ́ẹ̀sì mọ̀sánmọ́nì tá a wà yìí ẹ mọ bí nǹkan ṣe lọ́jà ẹ́ kò sẹ́ni tí ò gbọ́ pé kò ń fi iye kan fún àpẹẹrẹ 8,000 ogún ẹgbẹ̀rún kó ká sọ pé 8,000 òun fi dókòwò síbì kan yóò wá mọ́ gbèlé 455 náírà lójoojúmọ́ fún odidi oṣù 3 lọ́jọ́ àkọ́kọ́ wọ́n fún ní 500 náírà gẹ́gẹ́ bí owó pé àjọdókòwò pọ̀ báyìí ni wọ́n ń ṣe títí tí ọ̀pọ̀ èrò tí ó fi ń bá wọn nájà ibi táwọn ará bí ìtúnṣe dé àwọn tó jẹ́ ẹ́jẹ̀ǹtì wọn yìí tá a lè pè ní admin wọn a máa fún wọn ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn pé ẹ kó lọ sọ́dọ̀ àwọn ilé ọmọ aláìníyá àwọn ọmọ aláìní bàbá àwọn aláìlẹ́bí wọ́n sọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn lọ́wọ́ fáwọn kọ̀ọ̀kan láti fìdí iṣẹ́ jìbìtì wọn yìí múlẹ̀ Barrick Gold and Mine là ń sọ pa ẹ̀ lọ́wọ́ ẹ̀rí wà fún nǹkan tá à ń sọ yìí wọ́n sì fi hàn yín tó bá tàkókò ẹ kọ́kọ́ wo fídíò náà ó dà ẹ jẹ́ ká ṣe báyìí ẹ lọ wo fọ́nrán fídíò ẹni tó pe rẹ̀ ní CEO ní ilẹ̀ Áfíríkà ọ̀gbẹ́ni ọ̀ngbà mo wojú ẹ̀ ìṣe lọ́jọ́ Obama ọjọ́ Barack Obama ó yá ẹja lọ sókè lọ́hùn ká lọ wo nǹkan tí mò ń sọ. Orí ọ̀tá mi lè dorí ẹja, orí ọ̀tá mi lè dorí ẹyẹ. Hello, I am David Anthony, the COO of Barrick Gold in Africa. Today, I will introduce to all members of Barrick how to become outstanding and how to increase their income.
Barrick's vision is to create long-term value. As a global industry-leading gold producer, Barrick has mining operations and projects in 18 countries and regions across 4 continents. Advanced management models also provide the best return for all members. Barrick's mining machine leasing program is carried out in a safe, responsible, and innovative manner. All of our mines have business plans spanning 10 to 20 years. These plans are firmly rooted in verifiable geological understanding, engineering, and commercial feasibility. We aim to help more people in Nigeria achieve a monthly income of over 1 million naira through this easy job. If you actively utilize more of your free time to persist in this job, you too can achieve a monthly income of 1 million naira or even over 10 million naira. I would like to express my gratitude to all actively working members and thank the Nigerian national government for their strong support. The company will continue to lead all members to continuously increase their income in the future. Thank you all. Ṣé ẹ ti rí ẹ̀rín tí mò ń sọ ẹ̀rí ibi tí ọ̀rọ̀ dé dúró ẹ máa tó wo àwọn àwòrán yìí ẹ máa wo àwọn àwòrán lọ́lọ́kan òjọ̀kan bí wọ́n ṣe ń ṣe àwọn ètò wọn wọ́n ní àwọn application sọnù kan léyìí tí ẹni tí ó bá wà pẹ̀lú wọn tó fowó lẹ̀ tó rẹ́gísítà tí wọ́n fi sórí fóònù ẹ̀ ibẹ̀ ni ó ti máa gbowó ojoojúmọ́ yìí tí ó sì máa fi sínú àpò ìdókòwò kan nínú application yìí láti inú àpò ìdókòwò yìí ni ó ti wá máa gbé sínú báǹkì rẹ̀ tí ó bá fi ṣọwọ́ tó fi rẹ́gísítà pẹ̀lú wọn. Ẹ jẹ́ ká wo nǹkan kan náà ọkùnrin yìí ó ti ń ṣe kínní yìí lọ ó ti pẹ̀ka ó ti fìdí múlẹ̀ àwọn èèyàn ti ń ṣe é nígbà tá a bẹ̀rẹ̀ tá a ṣiṣẹ́ ìwádìí wa arọ́pọ̀lọpọ̀ tí ó jẹ́rìí sí pé gbogbo làwọn ará bí ṣé gbogbo kan ò sí mo wá sọ́njọ́ náà mo ní àkọ́kọ́ ló tún paradà tó di Barrick Gold yìí o ṣùgbọ́n wọn ò gbọ́ kíní kan wá padà ṣẹlẹ̀ lẹ́yìn tó jẹ́ kó dé orí afẹ́fẹ́ lọ́sẹ̀ tí ṣèkèṣèké fẹ́ dàdí àwọn abẹ̀rẹ̀ sí ní làwọn ṣe promo ẹni tó bá ti lè ra ọjà ẹyọ kan yìí 45,000 50,000 yóò gba 250,000 45,000 yóò gba 180,000 bẹ́ẹ̀ lọ wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé láàrin jọ́ mẹ́ta jọ́ mẹ́rin tí wọ́n filẹ̀ fáwọn kọ́sítọ́mà sọnù wọn yìí lẹ́yìn èyí wọ́n ṣẹ́díjọ́ méjì nígbò tó yá láàrin oṣù kan ṣoṣo ní oṣù kẹjọ tá a lò tán yìí wọ́n tún sọ lọ́jọ́ kan nígbò wá yá àwọn tó ti ń gbowó níjọ́ kìíní níjọ́ kejì owó wọn dijọ́ kẹta nígbò yá ọ̀pọ̀ ṣe ń yá lọ́pọ̀lọpọ̀ bá rówó gbà ṣèkèṣèké bá dàdí mò ń bọ̀. ṣẹlẹ̀ ni pé lọ́jọ́ tí ṣèkèṣèké ò dádì
la tó mọ̀ ṣé kò kú sẹ́ni tí ò sọ tó ń ṣẹlẹ̀ àfi tó rọ̀ bá dariwo ní kálukú ṣẹ̀ṣẹ̀ mọ̀ wá máa sọ pé báyìí ló ṣe lágbájá báyìí ló ṣe tàmẹ̀dù ìyìn tó ṣẹlẹ̀ sí làkàṣègbè rèé. Ariwo ta lọ́jọ́ tí kálukú nínú àwọn ọ̀dà bíi 100 tó yẹ kó gbowó lójúmọ́ ó wá di pé ẹyọ bíi 5 ló ń rówó gbà. Group chat kan ni wọ́n ní lórí WhatsApp léyìí tí gbogbo wọn ti ń ṣèpàdé. Lórí eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ admin wọn ni wọ́n yọ sọnù. Ẹ bá ti fẹ́ ṣagídí tó ti fẹ́ béèrè ìbéèrè jù wọ́n blọ́ọ̀kù ẹ̀ ní pam. Gbogbo àwọn nǹkan wọ̀nyí nìkan ni wọ́n bá wò pé ó dàbí pé àti ń pọ̀rọ̀ ẹ̀ lówè kò ti fẹ́ mọ̀ láronú. Nọ́mbà tún yóò náà lójú pam kí n mọ́ fàágùn. Wọ́n fọ̀mátì application tí wọ́n fi ń gbowó. Wọ́n blọ́ọ̀kù ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí group chat tí wọ́n lórí WhatsApp. Gbogbo àwọn nǹkan yìí ni màá fi hàn yín ká tó kó lórí ètò lọ́jọ́ tòní torí àkókò ò bá wa dọ̀rẹ́ o ẹ̀ mọ̀ wá gbọ́ ọ̀rọ̀ pọ̀ àní lè parí ẹ̀ lọ́jọ́ tòní torí pé àwọn ohun tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ̀ ní lè gbọ́ kò sákòókò tó bá dọjọ́ mẹ́jọ á tún jọ pàdé á mú púpọ̀ wá mẹ́wàá ó ṣẹlẹ̀ ìlú níyàn. ìyàwó ẹ̀jẹ̀ ló níyàwó òye mámẹ́jẹ yóò máa jó rẹ́gẹ́dẹ́ mámẹ́jẹ yóò máa fi kún wọn yeye ní apani ayọ̀dá ẹ̀jẹ̀ ṣòro lẹ́nu ẹ̀jẹ̀ àpò. Olalekan Akanji ìkọ́ ọmọ bàbá tí ń jẹ́ ọmọ bàbá lóde ọmọ bàbá nílùú Ìjẹ̀rù. Wọ́n mọ̀ lọ lọ́jọ́ ti tòní kí n lè bá a láǹfààní àti padà wá lọ́jọ́ mẹ́jọ. Barrick Gold and Mine là ń sọ lọ́wọ́ àti ìfàdàgbà ẹ̀rọ síbì kan a kàn fi sórí ìkọ́ tó bá dijọ́ mẹ́jọ ká tún lè padà láti wá rè ká sọ tó ṣẹ́kù ká tó mú nǹkan míì sọ. tó àmọ́ lọ lọ́jọ́ ti tòní o màmá sọ fún yín pé a nílò lu ẹja tó lọ tí ò dé nùbú bẹ́ẹ̀ là nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dálé odò títí ọjọ́ mẹ́jọ táàkùn padà wá ire fẹ́mi àtẹ̀yìn màmá sọ pé Oòduà yóò gbè mí o yóò gbèràn èmi náà láṣẹ Èdùmàrè ire o.